ṣe bàbá nílẹ̀ ẹ̀kọ́. kábíyèsí onílẹ̀ kan. wọ́n ṣe kí ni o wọ́n gbà fọ́lọ́run àìgbà fọ́lọ́run ní ń dá wàhálà lẹ̀ fọ́lọ́run bá ti fa ẹnìkan ṣáájú ó ṣáájú nìyẹn. gbogbo ẹ̀yin agbófinró tẹ̀ wá nílé mi area commander ọ̀gá DSS ẹ̀yin ọ̀gá sójà Ìgbòho á dúpẹ́ ni o àlàáfíà ni Ìgbòho ń bá kiri o DPO àlàáfíà Ìgbòho mọ́ọ́rẹ́ ni o Ìgbòho á dúpẹ́ ni o ọ̀gá civil defence Ìgbòho á dúpẹ́ ni o Ìgbòho mọ́ọ́rẹ́ ni o ẹ ò jẹ́ gbégbé mi ó gbé sóko ẹ ò jẹ́ kí rìndòrìndò mi kó sọnù sájò ọpẹ́ ni Ìgbòho wá dá ó mọ́ọ́rẹ́ ẹ ti rí bó ṣe débi pé èèyàn kan tó wà humble ni èèyàn kan tó nírẹ̀lẹ̀ ni léèyàn súnmọ́ èèyàn ní mọ́rú ẹni tó jẹ́ o ẹ̀ ń gẹ̀ẹ́tì mi ẹ sì gbọ́ nǹkan tó sọ pé nǹkan tó mú dìde fún ló ń ṣẹlẹ̀ yìí kíyàn nílẹ̀ Yorùbá ó jẹ 1000 má lu ọmọdé mọ́ ẹ̀ ń gẹ̀ẹ́tì mi torí ìdí èyí àlàáfíà ni Ìgbòho bá wá mo sì rí pé gbogbo wa ti gbọ́ ẹ sì gbọ́ nígbà tó ń sọ wípé nǹkan tó ń sọ sẹ́yìn òun ló wá ṣẹlẹ̀ lórí ìjọba ti wá yìí o nǹkan tó ń sọ sẹ́yìn ọ̀tọ̀ làwọn tó ti gbẹ́ kòtò sílẹ̀ ẹ wá wo nǹkan tó wá ń ṣẹlẹ̀ nísìnyí wọ́n wá sọ pé ìjọba ọmọ Yorùbá ìjọba ọmọ Yorùbá ṣé ìjọba ọmọ Yorùbá ni àwọn olóògbé kòtò ọ̀ràn yìí sílẹ̀ nítorí ẹ̀ ìdí tá a fi péjọ nìyẹn èmi ni Ìgbòho wá kí ìlú Ìmẹ̀kọ ni Ìgbòho wá kí ẹ̀ńgẹ̀tì mi àlàáfíà ló bá wá ayọ̀ ló bá wá ó mọ̀ọ́re wípé a ò gbàgbé tòun nígbà tóun wà nínú ìpọ́njú a ò gbàgbé tòun Yorùbá ní kì í burúkú kó má kó ẹnìkan mọ́ ni ẹni tá a kù mọ́ ni la ò mọ̀ lágbára Olúwa. ẹ sọ nǹkan tẹ́lẹ̀ àkànmọ́dà orí tó sọ peace house iṣẹ́ àmà nìyí. wọ́n ní àwọn kan wọ́n ti kóra wọn jọ ní owó dé ọba dájú ìtajà wá ń sìn àwọn Fúlàní wà níbẹ̀ bẹ́ẹ̀sì wọn wà níbẹ̀ kan wípé wọ́n ti ń lọ àtàkì wọn eré àkànmọ́dà yìí tòrò ló pé eré àkànmọ́dà wà ní ìsìn wípé kí kábíyèsí kan advice gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ ti ṣe sọ síwájú wípé kán má lo influence ti Ìgbòho kán má fi dá wàhálà lẹ̀. Ọlọ́run sì ṣe Ìgbòho ìgbà tí kò ń bọ̀ another country Ìgbòho bá débi bẹ́ẹ̀ nìkan wàhálà lówó dé ọba dá fúnra tí wọ́n ní o àwọn ọ̀gá ọlọ́pàá wà ń bí Ìgbòho travel another country Ìgbòho gbá dọ́dọ̀ mi látọ̀dọ̀ Alákétu lọ́dọ̀ Onímẹ̀kọ Alákétu wà bẹ̀rẹ̀ ìkọ́ni lọ́dọ̀ Onímẹ̀kọ Ìgbòho bọ́nà Abẹ́òkúta wá bẹ́ẹ̀ nìkan bá lọ dúró sówódé lọ́nà Abẹ́òkúta tó ń fa problem pẹ̀lú àwọn Fúlàní kan fún ara wọn àwọn ọlọ́pàá kò ṣiṣẹ́ wọn níbẹ̀ o Ìgbòho bá ti wàhálà wá dúpẹ́ ni o ó wá mọ̀ọ́re ni lágbára Ọlọ́run amóore fóun náà lágbára orú ẹ̀ ò ní gbàbọ̀dì lágbára Elédùmarè Bíbélì ní ẹni bá fi ibi san fólóore bí orí kò ní orí ẹ̀ aláwọ̀ ìmọ̀ọ́re ìwọ̀nba yìí tó jọ sí wá ń sẹ́ ó nírẹ̀lẹ̀ pẹ̀lú bọ́lọ̀ ṣe kò kìkí ẹ̀ tó àti láwọn èèyàn tí wọn ò tó báyìí tí wọ́n bá déwájú irú wa gàǹtà báyìí ni wọ́n á ṣe gàǹtà báyìí ni wọ́n á ṣe á sì máa wọ́n níran orí adé àgbè orí adé Alákétu àgbè orí adé Ọ̀kànbí àgbè orí adé Odùduwà àgbè Ọlọ́run Olódùmarè àgbè bẹ́ẹ̀ láàrí láṣẹ Elédùmarè ẹ ṣe wà délé bá rí àyìnàkórè àkòyá ibi títí lọ níwájú ẹ ò ní bá ó ń bọ̀ lẹ́yìn kò ní bá yín afẹ́fẹ́ ọ̀tún afẹ́fẹ́ òsì iwájú ẹ̀yìn ilé lágbègbè yìí ò ní tó láṣẹ Elédùmarè ire ó mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé mo ní àwọn bàbá tó ní àyà mo dẹ̀ ní àwọn ẹ̀gbọ́n tó wáyé pé akíkanjú ni wọ́n ẹ̀rí pé tàbá nílò àwọn bàbá wa yìí nílẹ̀ Yorùbá àwọn ọmọ Yorùbá ò ní mọ bẹ̀rù àdẹ̀ ní jáyà ẹ̀yin tẹ́ lọ ń lé Fúlàní kiri ẹni sùúrù ẹ̀ẹ́dìdì àti lé Fúlàní tó bá mọ̀ pé ṣe ọwọ́ òun ọ̀dà tó gbọ́ pé Sunday Igboho wá kí Onímẹ̀kọ yóò fi lulẹ̀ fúnra ẹ̀ ní wàhálà kì í ṣe pé ti gbéraga Ọlọ́run wọn ṣe bẹ́ẹ̀ tí ó da ọmọ kan tí ó kàn nílẹ̀ lọ́wọ́ dábí bẹ́ẹ̀ kì í ṣe èèyàn àwọn ẹ̀gbọ́n mi rè ó lè jọ́gà ọlọ́pàá ẹ̀gbọ́n mi ni ọmọ mi dáadáa. Ìgbòho ìwà lọ ẹ̀ka lọ sí kìkìkì ìjàmbá wà. Ṣé wàá fẹ́ ká ṣe nǹkan tó yẹ pé á lọ tán wọ́n á máa fi ọ̀rọ̀ tí ò ṣe kábíyèsí ṣe mọ̀ pé tí gómìnà wa gómìnà Ògùn state bàbá Dàpọ̀ Abíọ́dún tí ò bá fàyè gbà wá
yóò kó sọ́jà gbogbo ẹ̀ sí gbòòrò wọ́n ti mọ̀ pé mò ń bọ̀ ń lu yìí látàkì ẹ mọ̀ ìjà àtàrà wa wọ́n ti pe kábíyèsí pé Sunday ń bọ̀ ń lu rẹ̀ tí ò ní sí nǹkan kan látàrà kábíyèsí sí pé ọmọ mi ní ó ń bọ̀ wá kí mi ní so tí gómìnà ọba fàyè gbà wá tó bá ní kọ́mọ bá wa jà àníwọ̀lú ọ̀pá ẹni tí ó sẹ̀ ọ̀ká tó dúpẹ́ fún gómìnà yẹn dáadáa ni àwọn gómìnà kan bẹ tó wò ní kò ń ṣe rí yẹn ó jẹ́ pé ta bá sọ̀rọ̀ sí ọ̀tà kò wá rẹ̀ Yorùbá náà rẹ̀ ni wọ́n bọ̀ Dàpọ̀ Abíọ́dún ti pẹ́ láti ìgbà tó dé ogun ti le tí Buhari ti bá mi kó wàhálà ó wá sọ̀rọ̀ ntẹ́mi yẹn gómìnà yẹn lèmi fi láìkí ẹ̀ ó ní ta bá rí yẹn bí Sunday Igboho tó bá lè wá gbà wálẹ̀ lógun state Fúlàní ń dà wá láàmú láyé ìjọba Buhari tí ò sí máa bá ẹ tó tó bẹ̀ tí ó sọ̀rọ̀ kò sí Yorùbá tó tó bẹ̀ tó lè sọ̀rọ̀ gbà ẹ̀ ọdún mẹ́jọ Buhari ló kò sẹ́ni kankan tó lè ṣe rálì torí yóò mú wọn kí ni mo sọ tó ní kọ́ lọ parí òótọ́ náà àwọn Yorùbá kan náà ló tọ́ fọ́ sọ wọ́n pẹ̀lú ẹ̀ tó ń jẹ́ mẹ́ẹ̀ tó fi jọ ní kọ́jọ lọ pàdé o ṣùgbọ́n tí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ ni pé ó lè pẹ́ kọ́ ọmọ ọ̀rá kúrò yóò rìn Yorùbá ní sẹ́mà stand 100% ó lè pẹ́ lọ tí kò ṣe rárá àlùbáríkà àwọn tó lọ ń kulẹ̀ lọ àlùbáríkà àwọn bàbá wa tá a ní ìyá olómọ jẹ́ wà lọ bẹ́ẹ̀ Yorùbá lọ́pọ̀ ju Nàìjíríà orúkọ tó fi sọ Nàìjíríà sorúkọ Yorùbá wọn ní rí Naija area àwọn bàbá wa rí ẹrí bàbá yìí ṣe ń dá àṣà Yorùbá ìwúlò pàṣẹ ń lọ lẹ́nu wọn so ẹjọ́ ẹ mọ̀ jẹ́ ká ṣe kan tí wọ́n á mọ̀ sọ pé kábíyèsí àdè sọ pé mọ́tà Sunday Igboho láyé o ẹ̀rọ àwọn ọmọ ẹ̀fọ́ ṣe gbogbo ẹjọ́ ọmọrọ̀ yìí ẹjọ́ Fúlàní onídìíkẹ́ ilé wọn àwọn fúnra wọn mọ̀ pé Ìgbòho ti dé padà sínú ìlú mẹ̀kọ́ wá kí bàbá wọn àwọn tó jẹ́ burúkú nu wọn ó fìlú lẹ̀ kílẹ̀ ọ̀la tó mọ́ tó bá dẹ̀ tó bẹ́ẹ̀ kọ́mọ́ ìdí káwọn bàbá wo lóko kí wọ́n kábíyèsí wá pè mí pé nígbà tó lọ tán oko bá tó ń lóko Fúlàní yìnbọn sí wọn ẹ̀yìn òní tí ó ṣẹlẹ̀ ẹjọ́ ọmọ fọlọ́ bẹ̀yẹ ẹ mọ̀ jẹ́ ká dáràn sí kábíyèsí lọ́rùn ojú òní tiwa ẹni gbogbo wa gùn àjọ délẹ̀ ìlérí ni ohun táwa ń jà fún ní Yorùbá nìsàn kí bàbá wa Tinubu ọ̀dẹ̀ tó di president láti ń jà sí ẹnì kẹ́kọ̀ọ́ lè stop wa lórí ẹ̀ ọmọ bẹ́ẹ̀ ká mọ̀ nìyẹn orúkọ mi ní Sunday Adéyẹmọ tí gbogbo ẹ̀ mọ̀ sí Sunday Igboho so ẹjọ́ mo rọ̀ wá ẹ mọ̀ fà wàhálà ẹ mọ̀ jà ẹ mọ̀ ṣe nǹkan tí ò dáa ẹjọ́ mo fọlọ́ bẹ̀ ẹ jẹ́ ká bá ṣe wá lálàáfíà yẹn ẹ jẹ́ ká lọ ní lálàáfíà ìjọ ní tiwa kábíyèsí o. ẹ ṣe kábíyèsí o. Àdìmúlà ọ̀rọ̀ ẹ. ẹjọ́ mo kọ́ méjì àìta. ọ̀dì méjì à.